tó bá jẹ́ wípé ìjọ́ tí mo ti mọ MC Olúọmọ tí mo ti ń rí wọn tó ti ń rí mi tí wọ́n bá tiẹ̀ show ẹ̀ àbí wọ́n sọ àbí wọ́n nà sí mi àbí wọ́n fi lọ̀ mí pé mo fẹ́ fẹ́ àbí nǹkan kan dà wá pọ̀ tó jẹ́ pé ká fẹ́ra wa àbí abára wa sùn àbí wọ́n tiẹ̀ mọ ibi tí mo ti ń tọ̀ gbogbo nǹkan tó jẹ́ àrídùnnú láyé mi kí Ọlọ́run kó sọ ìdí ìbànújẹ́. Yinka Tnt ti sọ̀rọ̀ sókè pé MC Olúọmọ ò ẹ́bà bá òun sùn rí tàbí kó kọnu ìfẹ́ sóhun. Ó ní kódà ibi tóun gbàtọ̀ ó ní MC Olúọmọ kò mọ̀bẹ̀ o nítorí pé kò ẹ́bà sọ wípé òun fẹ́ ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú òun rí pé kò jẹ́ rí bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ó bẹ̀rẹ̀ sí búra. In case tẹ́ bá lọ ń rò wípé bó ṣe rí nìyẹn, Yinka Tnt ti sọ̀rọ̀ jáde ó búra lórí ọ̀rọ̀ yìí o. Kí ló wá fà á tí Yinka Tnt ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yìí? Nítorí ọ̀rọ̀ Koko Zaria ni o àti MC Olúọmọ. àti Yinka bá Koko Zaria wí lórí ìwà finiṣe yẹ̀yẹ́ tó hù bó ṣe spy ti MC Olúọmọ lórí pé Mustapha Sego ti di chairman tuntun fún Lagos nurtw tó túmọ̀ sí pé allegiance ti sáré switch nìyẹn o. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Yinka Tnt ló máa ṣẹlẹ̀ pẹ̀lú ìwà tí Koko Zaria hù yìí o. Kàbá pé wá Èkó ló dúró yìí, Olówó ló dúró yìí, tani Olówó gbogbo Èjìgbò, Tọ́ba, gbogbo Múṣì, kò tó bẹ́ẹ̀ kó pa Ajégúnjẹ́rán. Búṣì rè, bàbá àti wà lọ́sọ̀dì rè, lọ́wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ gbọ̀n, bàbá lọ́sọ̀dì rè, síró rè, kókò ló pẹ́ jù, tí ó sì rú lọ́dún. Ó sì ń lọ tẹnu mọ́. Mo rí fídíò yìí Alhaji Koko Zaria kò bá má jẹyìn fídíò eléyìí wà spiteful ti ẹ̀ rántí ibi tẹ́ ti ń bá bọ̀ ẹyẹlé kì í bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ okó onílé kó yẹrí eléyìí tẹ́ ṣe yìí ẹrù bíyá ìtẹ́ fi ń ṣe lẹ fi ń ṣe àmọ́ ẹni tó bá ní làákàyè tó dẹ̀ gbọ́n wọ́n ní ikú tó ń kojú gbà ẹni òwe ló ń pa fún ni tí èèyàn míì bá ṣe nǹkan láwùjọ. ọ̀rọ̀ rèé o bóni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ òun ló fà á tí àwọn babaláwo ṣe máa ń dífá ọ̀rọ̀ rún. ọ̀rọ̀ rèé o sí Koko Zaria lórí ọ̀rọ̀ MC Olúọmọ àti Tafa Sego. tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ látọwọ́ yín báyìí ẹ wà spiteful ti ẹ rántí ijọ́ tẹ́jọ́ jẹ ẹ rántí ijọ́ tẹ́jọ́ mu ẹ rántí ogun tẹ́tijọ́ jà ẹ rántí Rubicon tẹ́tijọ́ cross eléyìí tẹ́ ń ṣe ìwà spiteful kò dáa ẹlòmíì ló yẹ kó máa ṣe léyìí kẹ́yìn tí ẹ fi tọ́ dúdú sínú kẹ́ ẹ tu funfun síta kẹ́ni láyé má ṣe bó tiẹ̀ jẹ́ pé kò dénú yín kẹ́lòmíì má ṣe kẹ́ máa jà níbẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn kò yẹ kó tọ́ sí yín láti ṣerú nǹkan báyìí kó dáa a máa jẹ́ pé ẹni tó tà ń sọ̀rọ̀ yìí kò níbi kankan tó ti dá sí yín rí kò níbi tó ti jagun fún yín rí kò níbi tó ti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún yín rí kò níbi tó ti jà fún yín rí èyí tẹ́ ń ṣe yìí ẹ má rò bóyá ibi tẹ́ ẹ na òkò yẹn sí nìkan lẹ́ na òkò yẹn sí àwọn tó bá gbọ́n tó bá ní làákàyè ó yẹ káwọn náà ní reservation pé tẹ́ ẹ lè ṣerú eléyìí fún lágbájá táwọn tó bá já àwọn náà ní tàmẹ̀dù bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa ṣe ọ̀rọ̀ rèé o bóni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ òun ló fà á tí àwọn babaláwo ṣe máa ń dífá ọ̀rọ̀ rún. ọ̀rọ̀ rèé o sí Koko Zaria lórí ọ̀rọ̀ MC Olúọmọ àti Tafa Sego. ó ṣeéṣe kẹ́ sọ fún mi pé kí ni mo mean nǹkan tẹ́ mean nǹkan nìyẹn kankan bẹ́ẹ̀ ẹ̀rí ọkàn yín ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ̀rí ọkàn yín ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ní tẹ́ ń ṣe yìí ẹ ń wà spiteful kò dáa o ẹ rántí Ọlọ́run ẹ rántí àtẹ̀yìnwá ẹ rántí wípé ìgbà kan ló burú
tó kù ẹnìkan mọ́ yín tó dẹ̀ jẹ́ wípé ẹni tó kù mọ́ yín náà ẹni là ń wí yìí náà ni. Kò dáa o, kò dáa o, kò dáa o, kò bá má jẹ́yìn o, kò bá má jẹ́yìn o. Bóni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o. Bí ẹnu bá jẹ, bí Yorùbá sọ pé ó yẹ kójú máa tì. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí Yinka Tnt sọ lórí ọ̀rọ̀ Koko Zaria yìí pẹ̀lú MC Olúọmọ? Ṣé Tàfàṣégò náà ní máa wòó pé bí Koko Zaria ṣe ṣe nígbà tí MC Olúọmọ lọ tán bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe máa ṣe ńgbà tóun náà bá lọ tán? Kí lè ròyìn ẹ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching.